Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú àjẹ́ níbikíbi tẹ́ bá wà. Ohun tó torí ẹ̀gbin wá ní ààyè láàárọ̀ yìí. Torí àwọn ọkùnrin ó nàbì, àwọn ọkùnrin ó nàbì. Ẹ lù wá ní jìbìtì ara, ẹ lù wá ní jìbìtì owó, ẹ wá kówó, ẹ wá kórè bá àwọn àlè yín ta, àwọn àlè yín tí ò ní soríire. Ẹ rè kó bá wọn, ẹ wá já wá lẹ́nu ilé, ẹ ní fọ́mọ lóúnjẹ, ẹ ní fọ́mọ ìyàwó lóúnjẹ. Ṣé wọ́n fi ṣe yín ni? Irú ọdún ní kẹ́rù rẹ̀ lọ sínú ọkọ̀ yìí o. Kì í ṣe bá ní kẹ́rù rẹ̀ lọ, ẹ rè séǹjì wá yín o. Ẹ yẹ séǹjì wá yín o. Gbogbo wọn ọkùnrin tó ń lù ìyàwó rẹ̀, tó ń tọ́jú ìyàwó rẹ̀, wọ́n jọ lọ́wọ́ bínú sọ́nà ọdún tuntun December 20 tá fẹ́ bọ́ sí 24 yìí. Rè séǹjì wá rẹ o. Ohun tó bá ṣe lọ́gbà lọ́jọ́ alẹ́ rẹ, ronú ọjọ́ alẹ́ rẹ o. Ronú ọjọ́ alẹ́ rẹ o. Gbogbo wa tó bá wù létí ọ̀bà náà tètè yá rẹ̀, yẹ séǹjì rẹ̀ kó yẹ ìwọ̀n tó dà kó lọ wù sí ìyàwó rẹ̀ ńlé. Kí ìyàwó rẹ̀ kó fi ẹnu àdúrà báyìí kó fi ṣàdúrà fún ọdún tá fẹ́ bọ́ sí yìí. Bó ti ń ṣe gbogbo rádaràda káàkiri òun kódà o. Ọlọ́run ò fẹ́rù rẹ̀, Ọlọ́run á sì mọ